ṣé lóòótọ́ ni ìyá ìyàwó Babolúwa ló pariwo síta wípé òun ò rí ọmọ ṣé lóòótọ́ ni ẹ wo fídíò yìí. ẹ yé mi ẹ sì mi mọ̀ ẹ jẹ́ kí n rí òun ẹ jẹ́ kí ẹ jẹ́ kò kàn tí ẹ jẹ́ kí mi ò lè lò ṣáájú márùn lọ́dọ̀ rẹ̀. tó máa fi máa lé yín. tó mi ò kàn tí ẹ lè lò ṣáájú méjì nígbà tó máa lé mi. bí ẹni lájá tó máa pariwo. kí ni adúlọ́dúnwó ló máa pa màmá. kí máa bá ṣe kí máa fẹ́ bá mi sọ̀rọ̀ kí máa sọ̀rọ̀ lórí fóònù lórí ìgbà kan lórí àwọn kí ni mo wá kí ni mo ń gbowó aṣọ síwájú. ṣé ó ti gbàgbé pé ọmọ yín lẹ fóònù ni gẹ́gẹ́ bí ìyàwó. ó ti gbàgbé. màmá ọmọ ọdún mélòó ni yín báyìí. 80 years ni mí o. 80 ọgọ́rin ọdún. bẹ́ẹ̀ ni o. màmá inú fún ma ni mo ti ń wò lórí yìí. èṣe ni ojúlé irú gidi ní lórí mi gbà tí mo ń gbàrú tí mo ṣalábàárù tí mo lọ ń gba ṣé aláṣẹ káàkiri lẹ̀ ìgbà inú yẹn dúdú gbà nínú yẹn ti bàjẹ́. màmá a gbọ́ pé àwọn dókítà wa tọ́jú yín nínú ilé kí ló ṣe yín ṣé ìrònú tọmọ yín ló fà á ní àbí kí ló ṣe yín màmá. ó lè jẹ́ ìrònú tọmọ mi ò torí pé mo gbọ́ ẹ̀ ní orí ẹ̀sán lágbàájí nìkan níjọ́ Sunday ni o mi mọ̀ bí mo gorí bẹ́ẹ̀dì ni o bí mo mọ bí mo sùn sí lórí ìrònú ọmọ mi ní. àmọ́ nǹkan tèmi sì ń béèrè lélẹ́yìí o ṣé àwọn ọlọ́pàá ti mọ̀ sí ọ̀rọ̀ yìí because èmi believe wípé báyà bàbá yìí báyà wọn fẹ́ máa disclose marital status wọn mọ́ sẹ́mọ̀ ọ̀hún kálukú ló mọ nǹkan tó ń dojú kọ lábẹ́lẹ̀ àwọn fámìlì kan wà tó yẹ wípé ọwọ́ wọn ò mọ́ sí ọmọ wọn sí ọkọ ọmọ wọn tó yẹ pé tí ọkọ ọmọ bá wò níwò wípé àwọn fámìlì ibi tó ń tiyàn àwọn ìjì kan tibẹ̀ já wọn tàbí ìjì kan tibẹ̀ já ìdílé wọn ó lè sọ fún ìyàwó ẹ̀ wípé wá fẹ́ kó jìnnà sí àwọn fámìlì ẹ̀ ó possible fẹ́ kó jìnnà sí àwọn fámìlì ẹ̀ tàbí fẹ́ kó kó àwọn ọmọ mi lè jìnnà sí àwọn fámìlì ẹ̀ ó jẹ́ pé àrí àwọn fámìlì ọkọ mi náà tó yẹ pé wọ́n ń fi ìjì já ọmọ wọn ọkùnrin wọ́n dẹ̀ ń fi ìjì já ìyàwó ọmọ wọn tó wà dáadáa mo ti rí ọ̀rẹ́ mi kan tí ìyàwó ẹ̀ sọ fún wípé wá àwọn ò ní kọ́lé sílùú ẹ̀ o torí àwọn ará ìlú ẹ̀ tàbí àwọn ará ìdílé ẹ̀ tí ìwọ gangan mọ̀ wípé wọn ò fẹ́ rí fún wa torí bẹ́ẹ̀ jẹ́ ká rìn jìnnà sí wọn. So òní mo sọ pé ọ̀rọ̀ yìí ń gbà mí ó lè má sí ọ̀rọ̀ yìí nípa ju ọ̀rọ̀ orí social media lọ àwa tábà kan jókòó sórí social media tá a kan pariwo lálẹ́mbùn ìyàwó ẹ̀ wà ọ̀rọ̀ yẹn lè má lójú tó òye òní mo sọ pé ìgbésẹ̀ méjì làwọn fámìlì Babolúwa lọ ní láti gbé mi sọ wípé nǹkan kan ṣe ìyàwó wọn o mi dẹ̀ sọ wípé káwọn fámìlì ìyàwó wọn má béèrè ọmọ wọn o because mo sọ fún yín ní fídíò mi sánà pé information kan tẹ̀ mí lọ́wọ́ pé àwọn àbúrò ìyàwó Babolúwa lọ bíi méjì ló ń ṣiṣẹ́ ní radio station adánimọ̀gò tí Babolúwa lọ dá sí ìlú Èkìtì nílùú ẹ̀ àwọn àbúrò ìyàwó ẹ̀ méjì ni wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ so sáwọn yẹn náà máa sọ wípé àwọn ọmọ ibi tí àǹtí àwọn wà ní ṣẹ́ni pọ́ọ̀rọ̀ yẹn ń sìn báyìí ó sọ ọlọ́gbọ́n kọ́ ó sọ òmùgọ̀kọ́ so nísìn ìyá tí wọ́n sọ wípé òun ni ìyá ìyàwó Babolúwa lọ yìí ẹ jẹ́ kí wọ́n wá àwọn bíi méjì mẹ́ta tí wọ́n ní fún àti wọ́n ní ìkànnà ní fámìlì ìyàwó yìí Mádótìmí kí wọ́n wá agbẹjọ́rò tó máa ṣe pẹ̀lú wọn kí wọ́n fáìlì sí petition kẹ́ǹpé kí wọ́n lọ submit ẹ̀ sí ọ̀dọ̀ commissioner of police Ekiti state bí àti Ondo state lẹ́nu kí wọ́n lò pa ọmọ Èkìtì Babolúwa lọ ṣùgbọ́n wọ́n ní church sí Ondo state number 1 yẹn number 2 ni pé bí kí wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ àwọn àgbààgbà CAC ṣe tó máa gbé ìgbésẹ̀ méjì yẹn tí àwa gbọ́ nǹkan kan láti bẹ̀ ìgbà yẹn ni àwa lè sọ pé àwa gan máa jẹ́ Ìfàjà nation mo fi Ọlọ́run tó dá mi sí ẹlẹ́rìí ìgbà yẹn ni àwa sẹ́wà sọ pé àwọn náà máa jẹ́ Ìfàjà nation bọ́ tí a bá gbé ìgbésẹ̀ méjì yẹn kẹ́ mọ́ wá sórí social media àjọ ọ̀túnla mẹ́ta wà láì kò tẹ́ tó máa take in serious èmi gan ni take in serious content máa kà sí yes content ni máa kà sí so kọ́ yẹn má padà dàbí ọ̀rọ̀ pé a kàn ń fẹ́ wá content tó trend àti pé content Olúwa ló ń trend lọ́wọ́ jẹ́ káwa náà sọ̀rọ̀ ń pẹ́ èyí tí mi kò fi sọ̀rọ̀ ń pẹ́ láti bẹ̀rẹ̀ nìyẹn but nígbà táwọn yẹn wá ń sọ wípé èmi gbowó ni ò jẹ́ kí mi sọ̀rọ̀ ń pẹ́ èmi gbowó ló jẹ́ kí mi máa defend Babolúwa lọ mi gbowó lọ́wọ́ anybody o òṣìṣẹ́ tó fún mi lọ́wọ́ blog rí o mi gbowó lọ́wọ́ anybody blog rí tí ma support ẹ mo support ẹ based on ìwádìí tèmi ṣe ni tí ma dẹ̀ kọ̀yìn sí ẹ mo kọ̀yìn sí ẹ based on ìwádìí tèmi ṣe ni kódà lórí ọ̀rọ̀ yìí àwọn bàbá tèmi tó jẹ́ journalist táwọn jẹ́ journalist ẹni pé àwọn sọ̀rọ̀ pé àwọn journalist òkè wá sóṣù náà sọ̀rọ̀ tí mo dẹ̀ ń bá ṣiṣẹ́ tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú wọn mo ti pè wọ́n lórí ọ̀rọ̀ yìí àwọn náà ń ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n lọ́wọ́ àwọn bàbá mi tí wọ́n jẹ́ journalist oníròyìn gidi wọ́n ń ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n lọ́wọ́ so this is how wọ́n kàn fi lè dé wá máa fàfàkùfà jálù social media ni
so but ìgbésẹ̀ mi tí mo sọ yìí ẹ sà kí lè rí sí ṣé ìgbésẹ̀ tó tọ̀nà ni ẹ fẹ́ lóyún àlábẹ́ comment section. This is Adomade, bye for now. Ade Omo Ade, advocate for the masses.